Gàrí kì í ṣe cassava flakes, àkàrà kì í ṣe beans cake, iyán kì í ṣe pounded yam. Ó ṣeé ṣe kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lòdì sí nǹkan tá a ti mọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n mo rọ̀ yín kí ẹ farabalẹ̀ kó fọ́nrán yìí dé parí kí ẹ lè gbọ́ mi yé dáadáa. Gbogbo èdè tó wà láyé pátápátá ló nílò láti tú èdè wọn sí èdè míì tàbí kí wọ́n túmọ̀ èdè míì sí èdè wọn. Eléyìí ni Yorùbá ń pè ní àyàn ògbùfọ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní translation. Àwọn òfin kan wà tó de àyàn ògbùfọ̀ yìí. Ọ̀kan gbòógì nínú àwọn òfin tó dè òun ni wípé a gbọ́dọ̀ túmọ̀ orúkọ tí a bá dìídì gbé kalẹ̀ fún nǹkan kan ká túmọ̀ rẹ̀ sí èdè míì. Àwọn orúkọ bíi orúkọ èèyàn, orúkọ ìlú, orúkọ ilé, orúkọ àdúgbò àti àwọn orúkọ tí a dìídì gbé kalẹ̀ fún àwọn oúnjẹ kọ̀ọ̀kan. Kẹ́ ẹ lè gbọ́ mi yé dáadáa, èèyàn ò lè máa jẹ́ Ọmọláyọ̀ kó wá nítorí pé òun fẹ́ sọ Ọmọláyọ̀ nínú èdè Gẹ̀ẹ́sì kó wá ní my name is child is happiness. Èèyàn ò lè máa gbé nílùú Abẹ́òkúta kó wá sọ pé I am living under the rock. A gbọ́dọ̀ ti àwọn orúkọ yẹn bọnú èdè tá a fẹ́ sọ gẹ́gẹ́ bó ti wà lọ́dọ̀ àwọn tó ní orúkọ náà. Eléyìí náà ló ṣẹlẹ̀ sí àwọn orúkọ àwọn oúnjẹ Yorùbá wọ̀nyí. Ẹ má ṣì mí gbọ́ o, eléyìí yàtọ̀ sí orúkọ àwọn oúnjẹ ìpìlẹ̀ tó jẹ́ wípé wọ́n ti ní orúkọ nínú èdè kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí ká sọ wípé ẹ̀gẹ́ ní èdè Yorùbá òun ni àwọn olóyìnbó ń pè ní cassava. Bí ká sọ wípé àgbàdo ní èdè Yorùbá àwọn olóyìnbó ń pè ní corn tàbí maize. Gẹ́gẹ́ bí ká tún sọ wípé iṣu tí àwọn olóyìnbó ń pè ní yam. Gbogbo àwọn eléyìí àwọn oúnjẹ ìpìlẹ̀ tí wọ́n ti ní orúkọ kọ̀ọ̀kan nínú èdè kọ̀ọ̀kan ni. Ṣùgbọ́n tí àwọn kan bá fi lè lo ọgbọ́n inú wọn tí wọ́n fi sọ oúnjẹ ìpìlẹ̀ kan di oúnjẹ míì, orúkọ tí wọ́n bá fún irú oúnjẹ bẹ́ẹ̀ òun ni gbogbo ayé ó máa bá wọn pè é, a ní tú sí èdè míì. Bí àpẹẹrẹ, Yorùbá ló sọ ẹ̀gẹ́ tí wọ́n sọ di gàrí, àwọn náà ni wọ́n sọ ẹ̀gẹ́ ni wọ́n sọ di fùfú, ni wọ́n sọ di tapioca, ni wọ́n sọ di èlùbọ́ àti oríṣiríṣi àwọn nǹkan míì tá a lè rí látara ẹ̀gẹ́. Gbogbo orúkọ àwọn oúnjẹ bẹ́ẹ̀ a ní túmọ̀ wọn sí èdè Gẹ̀ẹ́sì torí pé a fẹ́ tì wọ́n bọ inú èdè Gẹ̀ẹ́sì, àfi ká pè wọ́n gẹ́gẹ́ bí àwọn tó lédè ṣe ń pè wọ́n. Béèyàn bá pe gbogbo àwọn oúnjẹ Yorùbá tá a kọ kalẹ̀ yìí nísìnyí àtàwọn míì tá a kọ kalẹ̀, báwa Yorùbá bá ṣe ń pè bẹ́ẹ̀ làwọn náà ó ṣe pè é. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn ọ̀rọ̀ míì kó nira fún wọn láti pè nílànà èdè tiwọn. Gẹ́gẹ́ bí orúkọ oúnjẹ tó bá ní gbí tàbí ọ́ nínú, ó ṣeé ṣe kó nira fún òyìnbó láti pè. Ṣùgbọ́n wọ́n ó pè lọ́nà tó súnmọ́ jùlọ fún wọn láti pè nílànà èdè tiwọn. Bẹ́ẹ̀ náà nìlànà kíkọ. Béèyàn bá kọ gàrí kalẹ̀ lédè Gẹ̀ẹ́sì nísìnyí, gàrí náà ni ó kọ. Ìyàtọ̀ ibẹ̀ ni pé kò ní fàmì kankan sí torí pé wọn ò fàmì sórí ọ̀rọ̀ nínú èdè Gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ náà làkàrà, wọn ó kọ àkàrà láì ní ọmọ. Bẹ́ẹ̀ náà wọn ó kọ iyán láì ní fi àmì kankan sí. Bẹ́ẹ̀ ń fùfú, bẹ́ẹ̀ lògì, bẹ́ẹ̀ ni àsáró. Àsáró yìí ṣe porridge o, kódà kìí ṣe yam porridge. Ẹ má wulẹ̀ tún gbìyànjú láti máa kọ yún sí comment section. Yorùbá ló làsáró, ó sì yàtọ̀ sí ní tẹ́ ń pè ní porridge. Kódà òyìnbó ò fìgbà kan ní tí wọ́n ń pè ní porridge. Àwọn àsáwọ́ èdè ló wọ̀. Ní tó súnmọ́ tí òyìnbó ní òun ni pottage. Ó sì yàtọ̀ gédéǹgbé sí tí àwa ń pè lásáró. Ṣé wàá mọ̀ tó jọ mí lójú jù ni wípé tí àwọn òyìnbó fúnra wọn tí wọ́n bá fẹ́ kọ àwọn oúnjẹ tó jẹ́ oúnjẹ Yorùbá àbí oúnjẹ èdè míì sílẹ̀ nínú ìwé wọn tàbí wọ́n bá fẹ́ sọ ọ̀rọ̀ nípa rẹ̀, ẹ lè rí wọn láéláé kí wọ́n pe gàrí ní cassava flakes àbí àwọn oúnjẹ tó kù kí wọ́n kọ wọ́n ní ìtumọ̀ èdè Gẹ̀ẹ́sì torí pé wọ́n gbọ́ òfin àyàn ògbùfọ̀, wọ́n gbọ́ yé dáadáa. Kẹ́ ẹ lè gbọ́ mi yé dáadáa, ẹ wo ìwé yìí, àwọn òyìnbó ló kọ, ìlú òyìnbó sì ni wọ́n ti tẹ̀ pẹ̀lú. Ibì kan wà ńbẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ nípa àwọn oúnjẹ tó jẹ́ oúnjẹ Yorùbá. Wọ́n dárúkọ oúnjẹ Yorùbá méjì kan ńbẹ̀. Alákọ̀ọ́kọ́ níbi tí wọ́n ti dárúkọ gàrí. Ẹ rí i pé bí wọ́n ṣe kọ gàrí yẹn, wọ́n kọ bá a ṣe ń kọ gàrí náà ni wọ́n kọ cassava flakes. Wọn ò sì fàmì sí torí wípé kò sámì nínú èdè Gẹ̀ẹ́sì. Wọ́n kọ bẹ́ẹ̀. Wọ́n sì kọ oúnjẹ ìpìlẹ̀ tí wọ́n máa fi ń ṣe gàrí tí í ṣe cassava. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n kọ ńbẹ̀ ni ògì. Ẹ rí i pé wọ́n kọ ògì yẹn bá a ṣe ń kọ ògì wa náà ni ṣùgbọ́n wọn ò fi àmì sí. Oúnjẹ ìpìlẹ̀ tí wọ́n fi ń ṣe ògì òun ni corn tí táwa mọ̀ sí àgbàdo. Kò sí irú n tẹ́ ẹ fẹ́ sọ nínú èdè òyìnbó tí ẹ lè kí àwọn orúkọ yìí tẹ́ ẹ lè kí wọ́n bọ̀. Ẹ jẹ́ n tún fún yín lápẹẹrẹ kan sí. Àwọn oúnjẹ méjì kan wà tó gbajúmọ̀ dáadáa. Ẹ mọ spaghetti. Bí spaghetti ṣe gbajúmọ̀ tó ṣe mọ̀ pé oúnjẹ yẹn ilẹ̀ Italy yẹn náà ti ṣẹ̀ wá. Gbogbo àgbáyé sì ni wọ́n ti ń jẹ spaghetti lónìí. Tá bá fẹ́ tú ọ̀rọ̀ spaghetti yẹn ní èdè ìtàló sí èdè Gẹ̀ẹ́sì, ó túmọ̀ tiny string. Kò wá síbi tẹ́ ẹ ti rí tí wọ́n ti máa sọ̀rọ̀ spaghetti lágbàáyé, spaghetti náà wọ́n ó kọ
bí wọ́n bá pè spaghetti náà wọ́n ó pè, kódà àwa tá a jẹ́ Yorùbá yìí tá a bá pè spaghetti náà là á pè. Àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì òun ni pizza. Pizza náà orílẹ̀-èdè Ìtàló ló ti wá. Ìtumọ̀ orúkọ yẹn nípìnlẹ̀ ó túmọ̀ sí flattened bread ní èdè Gẹ̀ẹ́sì. Kò síbi tẹ́ ẹ̀ tí rí tí wọ́n sọ̀rọ̀ pizza lágbàáyé tí wọ́n sọ flattened bread. Pizza náà wọ́n ó pè. Bẹ́ẹ̀ náà lórí fún àwọn oúnjẹ wa yìí. Torí téèyàn bá pe iyán ní pounded yam, ó ń gbìyànjú láti ṣàlàyé bí n tó di iyán ni àbí òun ló sọ tó fi sọ pé pounded yam, iṣu tí wọ́n gún. Téèyàn náà bá fẹ́ gbìyànjú láti ṣàlàyé pizza yóò sọ pé búrẹ́dì tó tẹ́ pẹrẹsẹ àbí. Ṣé ẹ rí i pé ó ti tako òfin èdè. Yàtọ̀ sí wípé àwọn orúkọ Gẹ̀ẹ́sì tá à ń ṣàgbélẹ̀rọ fún àwọn oúnjẹ wa yìí, yàtọ̀ sí pé ó ń ṣàkóbá fún èdè wa, ó tún lòdì sí òfin èdè.